Ẹ káàbọ̀ sórí ètò Ojúkojú pẹ̀lú Olúọmọ pírẹsẹ́ńtà. Àfètò tèmi ṣe àgbéyẹ̀wò orírun táwọn ìlú kan ti dìde nípínlẹ̀ Ondo. Ǹjẹ́ ti gbọ́ nípa Òkè Idanre rí? Òkè Idanre yìí ìlú ìṣẹ̀ǹbáyé kan ni tí wọ́n dìde wá láti Ilé Ifẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọdún ni àwọn baba ńlá wa kan fi gbé ní orí Òkè Idanre lẹ́yìn ìgbà tí wọ́n wá láti Ilé Ifẹ̀. Láti orí Òkè Idanre yìí ni àwọn ìlú kan ni wọ́n ti dìde láti pé kí wọ́n sọ̀kalẹ̀ látorí òkè yìí wá sí ìsàlẹ̀. Àwọn ìlú bíi Odoode Idanre, Alade Idanre, Atosin Idanre, Ọ̀wẹ̀nà àti àwọn ìlú míì bẹ́ẹ̀ tó jẹ́ pé orí Òkè Idanre yìí ni wọ́n ti dìde wá. Báwo ni wọ́n ṣe tẹ̀lú ìdó? Ǹjẹ́ ó ṣeé ṣe ká rí àwọn ojú òpó bí àwọn baba ńlá àti ìyá ńlá wa bí wọ́n ṣe gbé lórí Òkè Idanre? Èyí ni a fẹ́ fi ètò yìí ṣe àgbéyẹ̀wò lénìí. Ká dé orí Òkè Idanre láti lọ wo bí àwọn baba ńlá àti ìyá ńlá wa nílùú Ìdànrè bí wọ́n ṣe ń gbé orí Òkè Idanre nígbà ayé wọn. Ó ní ojú òpó tá a tọ̀ lórí Òkè Idanre, èyí tó jẹ́ pé wọ́n ti ṣe àtẹ̀gùn sí. Ẹ jẹ́ ká débi àtẹ̀gùn yìí ká wò ó bá a ṣe gùn lórí Òkè Idanre. Remi Olúgbadé Olúọmọ lórúkọ tèmi jẹ́, Olúọmọ pírẹsẹ́ńtà. Bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí, tẹ́ ẹ bá ti subscribe sórí YouTube channel yìí, ẹ dákun ẹ máa bá a máa subscribe, kò náà yín lówó, kẹ́kọ̀ọ́ máa tan subscription button, ẹ dẹ̀ máa tan notification button yín lẹ̀ kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí àwọn fídíòs wa wò bí ìran. Orí Òkè Idanre yá o, ká jọ gùn papọ̀. Ẹ kú ìkàlẹ̀. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ ẹ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button, kẹ́ ẹ bá wa subscribe, kẹ́ ẹ lè máa láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. Òkè Idanre náà la fẹ́ gùn, àmọ́ ká tó gùn ẹ jẹ́ kí a mọ̀ nípa ibi gangan tá a fẹ́ gùn. Ẹ bá mi kí gbogbo àwọn aráalé. Orúkọ mi ni Gbénga ọmọ òyìnbó. Ibo la wà yìí? A wà ní Ìdànrè tí wọ́n pè ní Òdòdé, ibi tí wọ́n pè ní Òdòdé. Ibi gangan tí a wá wà yìí kí la ti ń pè? À ń pè bíbà ní Òdòdé Ìdànrè. Òdòdé Ìdànrè. Ibi tá à ń lọ náà pè ní Òkè Ìdànrè. Ibẹ̀ yẹn gan ni ìlú tó ń jẹ́ Ìdànrè. Kí ni àtẹ̀gùn tá a fẹ́ gùn tí a mọ̀ sí staircase? Mélòó ni? 682. 682. Àtẹ̀gùn 682. Àtẹ̀gùn ó dábàá kà ní mímí méjì ó dẹ̀ máa pé débẹ̀. A pé ibùsọ̀ 5 la ní. Ibùsọ̀ 5. 5 tó jẹ́ ìpele kìíní, ìpele kejì, ìpele kẹta. Láti bí ta dúró sí ibùsọ̀ kìíní ó jẹ́ 75. Adẹ̀gùn bẹ́ẹ̀ ó máa pé 5 tó a fi pé 682. So ibùsọ̀ kejì jẹ́ 225. Ibùsọ̀ kejì. Ní ibùsọ̀ kejì jẹ́. Ibùsọ̀ kẹta ńkọ́? Ibùsọ̀ kẹta jẹ́ 361. Ibùsọ̀ kẹrin. Ó jẹ́ 473 steps. Ibùsọ̀ karùn-ún. Ó jẹ́ 580. Ibùsọ̀ karùn-ún yẹn ṣe mọ̀ pé 580 nìyẹn. A ṣe máa ní 102. Ọgọ́rùn-ún ó lé méjì. Tá a máa fi lọ sí orí òkè téńté kan tá a ti máa rí bí gbogbo ìsàlẹ̀ ṣe rí. Ìsàlẹ̀ tẹ̀ ń wò yìí ó wáyé. Àwọn tó kọ́ sọ̀kalẹ̀ wọ́n sọ̀kalẹ̀ ní ọdún 1928. Ni wọ́n kọ́kọ́ sọ̀kalẹ̀. Àwọn yẹn dẹ̀ lọ sí Alade, ibẹ̀ wọ́n pè bẹ́ẹ̀ ní Alade. Tó bá ti ń jẹ́ tó wà ní abẹ́ Ìdànrè local government lénìí, òkè bẹ́ẹ̀ lẹ́fí. Ibi ni wọ́n ti jáde. Òun lẹ fi máa rí ń sìn ní sáà tá a wà yìí, ní generation tá a wà yìí, the same ọdún náà ní ọdún kan náà ṣe. Wọ́n máa ń ṣe ọdún Orósùn, wọ́n jọ ń parapọ̀ ṣe ni. Wọ́n máa ń ṣe ọdún Ògún, wọ́n jọ ń parapọ̀ ṣe ni. Wọ́n máa ń ṣe ọdún Idẹ, wọ́n máa ń jọ ń parapọ̀ ṣe ni. Ọdún Ìjẹṣu, wọ́n máa ń parapọ̀ ṣe ni. Ní ìlú Ìdànrè, ìwọ tó wà ní Alade, ìwọ tó wà ní Odoode, ìwọ tó wà ní Atosin, ìwọ tí ó wà ní Àgbàbú, ìwọ tó wà ní Ọ̀wẹ̀nà, ìwọ tó wà nílẹ̀ Òfòsù. Àmọ́ fẹ́ dàbẹ́ ni pé ìlú mẹ́ta tí wọ́n súnmọ́ra yìí ló fẹ́ dàbẹ́ ni pé àwọn èèyàn fojú sí lára jù wípé àwọn ni wọ́n dìde kúrò lórí òkè. Wọ́n kàn fojú sí wọn lára ìkòrí bẹ́ẹ̀, wọ́n pe ibìkan ní ìta lóhùn ara ìlú yẹn ṣì ni. Tí wọ́n jọ dìde látòrí òkè. Gbogbo òṣèbó ló yẹ kí n máa sọ fún pé ọdún kan èdè kan ló ń jáde lẹ́nu ọdún kan náà ṣe. So gbogbo àwọn ìlú wọ̀nyí gbogbo wọn òkè ń bẹ̀yẹn náà wà. So àwọn ibi méjì kan
ló wà nínú àkọọ́lẹ̀ pé wọ́n sọ̀kalẹ̀ ní ọdún sósósósó síbẹ̀ yẹn. àwọn tó kò wá sí lákọọ́lẹ̀. ṣé àwọn pé ìgbà tó ń dé tọkọ débi ti Alade yẹn ní 1928 àwọn kan wà ń bẹ̀ àwọn yẹn wọ́n jẹ́ láì bí àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tó nígbà tó ń gbé lókè bíbá yìí àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì wọ́n wá bẹ̀ wọ́n wò. Okay. So láyé ìgbà yẹn kò sí nǹkan tó ń pè ní àtẹ̀gùn ńgbà náà. bó ṣe rí lélẹ̀ bẹ́ni pé èèyàn pọ́n òkè bí ọ̀nà igbó oko. bẹ́ni pé èèyàn pọ́n òkè ni. So wọ́n wà lókè náà wọ́n ń gbé bẹ̀ yẹn ó tẹ́ wọn lọ́rùn àpáta ló yí wọn káàkiri. So àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì yẹn dé wọ́n wá bá wọn bẹ̀. àwọn yìí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì yẹn ló fojú wọn mọ nǹkan tó ń pè ní ilé ìwé. ilé ìwé yẹn wọ́n dá sílẹ̀ ní 1896. kí lorúkọ ilé ìwé yẹn? ilé ìwé yẹn náà pè ní St. Paul Igbóore Elementary Primary School. ibo ló wà? ó wà lókè náà. ó wà lókè bí? ibẹ̀ ilé yẹn ṣì wà ń bẹ̀. àwọn náà wọ́n dẹ̀ tún fi ojú wọn mọ ẹ̀sìn ìgbàgbọ́ ti kìrìsìtẹ́nì. lẹ́yìn ìgbà tí wọ́n wá fojú wọn mọ ẹ̀sìn kìrìsìtẹ́nì tí wọ́n ti dá iléèwé sílẹ̀. ṣé o pé orósùn àwọn kan wà tó ń ṣe àwọn orósùn ní. kí ló orósùn yìí gangan? orósùn ìyàwó ọba ni ìyá yẹn ìyàwó ọba ni ó jẹ́ alágbára obìnrin ó dẹ̀ rẹwà. gẹ́gẹ́ bí àwọn ìdọ̀rẹ̀ àwọn àgbà ìdọ̀rẹ̀ ṣe sọ wọ́n ní màmá ìyá yẹn kò kì í ṣe ọmọ bíbá ìbọn tó rẹwà ó tún jẹ́ alágbára tó ń ran àwọn obìnrin lọ́wọ́. lórí òkè bẹ́ẹ̀ nígbà tó ń gbé lókè náà tó náà fi pé kán gbìyànjú láti fi kọ́ máa celebrate gẹ́gẹ́ bí ìrántí ayẹyẹ ìrántí ìyàwó ọba tó lágbára. lásìkò tó máa ti ń ṣe ọdún yẹn ẹ̀rí bí ọkùnrin ṣe máa ró ìró bọ́n ṣe máa ṣe irun wọn. ọkùnrin bẹ́ẹ̀ ni á dà pé bóyá tẹ́ bá wà ní ọ̀kan tẹ̀ ń wò wọn lọ́ọ̀kan ẹ̀rọ máa rò pé bóyá wọ́n dì í ọ̀tí èèyàn bá ń bọ̀ lọ́ọ̀kan ẹ máa rò pé bóyá wọ́n obìnrin ni. So bọ́n ṣe ń ṣe tiwọn nìyẹn. kí dàrúdàpọ̀ má sí ni àwọn kìrìsìtẹ́nì yẹn lọ sí Alade ní 1928 yẹn. So àwọn tó jẹ́ àwọn ẹlẹ́sìn àbáláyé yẹn wọ́n dúró síbẹ̀ wọ́n sì wà ń bẹ̀ yẹn. di bá a ṣe ń sọ yìí. no láyé ìgbà yẹn. So 1933 that is ọdún márùn-ún ó kọjá síra wọn wọ́n wá fi sọ̀kalẹ̀ sí ibi tó ń pè ní. wípé àwa náà fẹ́ sọ̀kalẹ̀ o. nǹkan ìdí tó fi sọ̀kalẹ̀ ni pé wọ́n fẹ́ ní làbí access lè káwọn náà gbalẹ̀. no káwọn náà máa lo mọ́tò káwọn náà máa lo báìkì káwọn náà máa ṣe nǹkan. kọ́ máa gbé ìgbésí ayé ìrọ̀rùn bójú ṣe ń là sí káwọn náà bá ojú là káwọn má lọ dúró sínú ibẹ̀ yẹn. àwọn náà wọ́n ti wá bìlì pé ókè o tá a bá ti sọ̀kalẹ̀ sí Odòde Ìdànrè yìí tá a bá ti fẹ́ ṣe ọdún ìṣẹ̀báyé wa. a wà gunbẹ̀ lọ o ní táyì tí mo ṣe ń sọ. ìgbà wo ni wọ́n máa ń gunbẹ̀ lọ́dọọdún. títí ìgbà tí mo sọ wọ́n ṣe ń ṣe bọ́n ṣe ń ṣe ni pé tọ́ọ̀ bá ṣe ní ìparí oṣù karùn-ún á jẹ́ bí láì bí oṣù kẹfà. kí làwọn nǹkan míì tó tún rọ̀ mọ́ orí òkè yìí tó jẹ́ bí àṣà àti ṣe àti èèwọ̀. ṣé orí òkè yẹn ìlú ayé àtijọ́ ni ní ilẹ̀ Yorùbá wọ́n máa ń sọ nǹkan kò sí tọ́rìsì mo lè bá pàdé mo máa sọ fún wọn ìdálò ní ṣèlú ní ìmọ̀ bíi tẹ̀yìn ti wá sà nǹkan tó ń ṣe lọ́dọ̀ yín ó lè yàtọ̀ sí nǹkan tó ń ṣe mí wọ́n lè máa ṣe lọ́dọ̀ yín pé ókè o ègún lè máa jáde lọ́dọ̀ yín ní Ìdànrè báyìí ègún ò kì í jáde. kọ̀ọ̀kan rárá kò sí ilé tí ń gbégún. ẹ̀wọ̀n ni nǹkan tó sọ ṣe oyè yín bẹ́ẹ̀. so tẹ́ bá dẹ̀ wo gbogbo nǹkan wọ̀nyẹn lórí òkè lọ́hùn bó ṣe wà yẹn ó níbi tí àwọn èèyàn ò lè fi ẹsẹ̀ tẹ̀ ó dẹ̀ níbi tí àwọn èèyàn ò lè jòkó lé lórí ẹni ọ̀ tó yẹ pé ó ní àwọn nǹkan tó máa ń ṣe bẹ́ẹ̀. ní òkè táwọn wò yìí ó níbi tí kábíyèsí tó máa ní ọba tuntun ti lọ máa dé adé ìṣẹ̀báyé tó gbé wá láti Ifẹ̀ torí Ìdànrè Ilé Ifẹ̀ náà ti wá direct ibẹ̀ yẹn náà ti wá bàbá tó dẹ̀ kó wọn wá láti ọ̀hún yẹn náà ń pè ní Ọlọ́fin Àrèmẹ̀tán Ọlọ́fin Àrèmẹ̀tán òun ni progenitor Ìdànrè òun ni tá a lè sọ pé òun ni
tó tẹ̀dó òun ni ọlọ́fin àrèmẹ́tàn. ǹjẹ́ gbogbo àwọn ojú òpó tí àwọn bàbá ìṣẹ̀ǹbáyé tí wọ́n kọ́kọ́ gbé lórí òkè gbogbo àwọn ojú òpó tí wọ́n tẹ̀ àwọn ilé tí wọ́n gbé àwọn oríṣiríṣi àwọn ibi tí wọ́n ti ń ṣe àwọn kọ́kọ́ ǹjẹ́ èèyàn sì lè rí bẹ́ẹ̀. àwọn ilé tó ń gbé láyé ìgbà yẹn àwọn ilé yẹn ṣì wà ń bẹ̀ irú bíi primary school tí mo sọ ó ṣì wà ń bẹ̀ irú bíi àwọn ilé ẹjọ́ nígbà náà tó ń pè ní customary court. ṣé gbogbo ẹ̀ náà ni tá a bá sọ pé a fẹ́ gun òkè yìí báyìí 600. a máa gun 682. gbogbo tí olùsọ̀tàn Gbénga tí wọ́n ti bá wa sọ ń bí náà ni a fẹ́ fojú bà ẹ fìdí lápèrè kí ẹ máa bá wa nìṣó àmọ́ ẹ máa rántí láti máa subscribe sórí YouTube channel yẹn o ẹ dẹ̀ rántí tan notification port yín lẹ̀ bẹ́ẹ̀ ṣe máa wo rí wa gẹ́gẹ́ bí ìran ó yá let's go there. Ibo ni ilé ibùsọ̀ kínní ilé ibùsọ̀ ìkíní tí àwọn èèyàn jókòó tí wọ́n tán ti lè ẹlòmíín lè wà kò ń ṣe gbogbo èèyàn ló lè gun Òkè Ìdànrè fẹ́ fi yẹn sí apá òsì kì í ṣe gbogbo èèyàn ló lè gun kéèyàn má fi jẹun. àwọn wo ló lè gun àwọn wo ni ò lè gun. pẹ̀lú nǹkan tá a ti bẹ̀rẹ̀ sí í ṣe yín sí náà ẹ̀yin gan-an ti máa mọ̀ pé ó dà pé iṣẹ́ díẹ̀ ni. bẹ́ẹ̀ni. èèyàn tó bá yẹ pé ó sick tí ò gbádùn lágọ̀ọ́ ara. tó yẹ pé asthmatic patient BP ṣe ọ̀ pé kò ní rọrùn ìyẹn yé yín tó ẹlòmíín dẹ̀ wà tó yẹ pé wọ́n lè má ní gbogbo nǹkan wọ̀nyí kán má ní okun tó bóyá gígùn rẹ̀ ò le tó. tó bó ṣe rí nìyẹn. kó jẹ́ ní tó ètì mọ́ rẹ̀. àìmọye wọn bíbá yẹn wọ́n ti dé ẹni tí ò bá lókun kò ní lè gún. tó bá gùn díẹ̀. but nǹkan tí mo mọ̀ ni pé níwọ̀n gbà tíyàn bá ti lè sọ pé òun pinnu pé òun fẹ́ ṣe kò sí agbára yẹn náà máa wá. láti lè gun ibùsọ̀ kìíní ládé ibùsọ̀ kìíní láti gun how many states. 75. 75. ibùsọ̀ kejì lélẹ̀. ayé débi sọ kejì báyìí ó ti di mélòó tá a ti gùn báyìí. ó ti da 225 fún bí. 225. àti gun 225 fún bí. níbí báyìí gangan ibi ni àwọn ibùsọ̀ kejì táwọn èèyàn lè jókòó. wọ́n lè jókòó láti. ẹlòmíì ò ní lè lọ mọ́. yóò dúró síbẹ̀ pa. á dúró síbẹ̀ pa. àwọn èèyàn á bá tán máa ń padà. ọlọ́run mú àgùnjá láyọ̀. orúkọ Jésù. ibùsọ̀ kẹta so orí ibi táwa yìí ni 361. 361 báyìí. àti gùn yẹn. níbùsọ̀ kẹta táwa yìí. ibùsọ̀ kẹta táwa yẹn. so ẹ̀rí báyẹn sìn àwọn èèyàn tẹ́ bá rí tẹ́ bá wò dáadáa ibi tá a gùn yẹn láti ibùsọ̀ kejì àti ibùsọ̀ kẹta yìí ẹ rí i pé àwọn àtẹ̀gùn tó wà láàrin méjì tí mo sọ yẹn wọ́n fẹ́ gbẹ́nu sókè ju ilé ìta tí gùn tẹ́lẹ̀. wọ́n gbẹ́nu sókè gan-an òun ló jẹ́ kó fẹ́ẹ́ tètè rẹ́ra díẹ̀. ṣe rí i pé ibi tí ẹ ti mọ̀ ni pé ẹ rí i pé tẹ́ bá wo wẹ́dà yẹn ó kù díẹ̀ bọ̀ tẹ́ bá èèyàn alára ló mọ bó ṣe ṣò ẹ rí i pé ìtì yẹn ṣe kí nìyẹn ó wà bẹ́ẹ̀. ó dé bẹ́ẹ̀ ooru ti mú mi láti inú wa. oyin amú yìí. ọlọ́run bá wa gùn. àmín. báwọn bàbá wa náà ṣe gùn láyé bó ṣe máa ń gùn lẹ́yìn ìgbà náà. yẹ mọ bí bíbá yìí ṣe rí nǹkan táwọn èèyàn lè gùn ni bó ṣe rí yìí láìsí step ń bí bẹ́ẹ̀ ṣe ń wò yín nǹkan táwọn èèyàn lè gùn ni bọ̀ ṣe mọ̀ ó sì máa á tún lágbára ju bí step ṣe wà mẹ́. ni wọ́n á ti kì mọ́lẹ̀. nǹkan tí mo sọ ni pé ń sìn báyìí èèyàn lè fẹ́ gbẹ́sẹ̀ sí báyìí kó yọ̀ díẹ̀. bẹ́ẹ̀ni tàbí kó wọlẹ̀. but ńgbà tí step wà ń bẹ̀ ó sì ó rọrùn díẹ̀ ju pé tójò bá ti ń rọ̀ a lè ẹsẹ̀ amúlẹ̀ dáadáa. wọ́n sọ pé àjọlá technology àjọlá civilization. ẹsẹ̀ ma no ó ní báwọn èèyàn náà àwọn bàbá náà ṣe kọ́lé wọn gbà yẹn náà tí ó rọ̀ àwọn tó rọ̀ wọ́n lẹ́rù tó tí ilé ẹ̀ máa ń wó pẹ́pẹ́pẹ́ bó ṣe máa ń wó báyìí. wọ́n ṣe kọ́ ilé alábàárà wọ́n kọ́ dáadáa. ilé alábàárà tó yẹ pé ilé bàmbàm. ibùsọ̀ kẹrin. ibùsọ̀ kẹrin rè.
a ti gun 473 báyìí. ẹgbẹ́ ìṣẹ̀fẹ́ yẹn 4 kílẹ̀ ní àṣìkò 73 nínú èlò nínú 682. 662. 682. àmọ́ mo ṣàkíyèsí kinní kan o. ok. bàbá olùsọ̀tọ̀ ó fẹ́ dàbí ẹni wípé ṣámọ́ǹtì tí wọ́n fi ṣe kinní ọ̀hún bí bàmùbàmù. ṣé tẹ́ bá rí kì í ṣe bàmùbàmù ayé àtijọ́ símẹ́ǹtì náà fi ṣe lé tẹ́ bá rí gẹ́gẹ́ bí mo ṣe sọ láyé ìgbà yẹn kò sí nǹkan tó jọ ilé ibi báyìí kò ń ṣe ilé ìgbafẹ́ nígbà náà kì í ṣe ilé ìgbafẹ́ òkè làwọn èèyàn ń gbé gbogbo ibi báyìí ń gbà yẹn bí aginjù igbó ni. kì í ṣe bí aginjù igbó ló máa jẹ́ mo rò pé lásán náà la fẹ́ lọ gbìn. lásán lálọ́ ìṣe káwọn. ibi tẹ́ wà ojú ibi tẹ́ wà yẹn ní 580 steps. 580 steps. yes. so àwa ní 100 ó lé méjì báyìí síwájú wa. tá máa gùn tá máa gùn já tó fi máa pín 600 naira. tá bá ti gùn láti nínú 100 yẹn pín síbi méjì. ibì kan wà tó pọ̀ ń bẹ̀ àwọn ibì kan wà tó kéré níye. so láti ibi tá a wà yìí òun láti fẹ́ gùn ibi tó pọ̀ nínú ẹ̀. a máa láti bíbá ẹ síbi tí àpáta wà yẹn 80. láti ibẹ̀ àwa kù 20. àwa lọ tá a bá ti débẹ̀ yẹn a máa rìn lórí ilẹ̀ ńlẹ̀ a máa rìn bí ìṣẹ́jú 3 àwa máa gun méjìlélógún tó kù a gbé wa lọ sí orí àpáta tá a ti máa rí gbogbo ìlú. ẹ̀yin olólùfẹ́ wa a ti gun rẹ̀ tán ẹ mọ̀ bọ̀ àjọ bẹ̀rẹ̀ náà ni a tún jọ parí ẹ̀ náà ni ibi tá à ń wí ládé. a ti dé ibi tá a wà nígbà yẹn a ti dé 660 steps. 660 láti gùn báyìí. gẹ́gẹ́ bí mo ṣe sọ 660 steps. a máa wá rìn ní ìṣẹ́jú bíi 3. méjì báyìí sí 3 lórí ilẹ̀ ẹlẹ̀ nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì rìn lórí ìyànfẹ́ yìí. àdúpẹ́ mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń wà náà nílé náà ni wọ́n á sì fẹ́ wá dán orí òkè yìí náà wọ́n á fẹ́ wá dán agbára wọn. kì í ṣe nǹkan táwọn èèyàn lè gbé. inú kì í ṣe nǹkan gẹ́gẹ́ mo ti sọ lẹ́ẹ̀kan mo ní èèyàn tó bá ti lè ní lọ́kàn pé mo fẹ́ ṣe ó kàn ní máa sinmi ní gbogbo àwọn bùkà. ó má ṣe ní gírígírí ó mú ní díẹ̀díẹ̀. ibùsọ̀ yẹn ó lè máa sinmi díẹ̀ ńbẹ̀. àwọn náà tó akíkanjú làwọn baba ńlá wa láyé ìgbà náà. akíkanjú ni wọ́n ẹ rí i pé bá a ṣe ń gun kì í sìn tá a bá ti dé àwọn ibì kankan ẹ máa wá wò ó pé ibo la wà yìí nǹkan tó fi jẹ́ ìyàlẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ èmi tí mò ń ṣe nǹkan yìí nígbà tí mo ti ń ṣe gbogbo ìgbà ni máa ń wò máa ń ṣàṣàrò lórí ẹ̀ pé gbogbo ìgbà lèrò tuntun máa wá sí lọ́kàn nípa rẹ̀ bí tí Ọlọ́run lè dá àwọn èèyàn sí orí bíbá yìí kán dẹ̀ gbìn bíbá yìí fún ọ̀pọ̀lọpọ̀ ọdún kò sí nǹkan tó olóyún dẹ̀ máa wà nínú àwọn ìyá wa ń gbà náà kò sí nǹkan tó Ọlọ́run á fi jí kí wọn tí ò ní jẹ́ nǹkan tó jẹ́ ojúlówó. nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa omi yẹn yàn pé oríṣiríṣi ẹ̀dá la ní ẹlòmíín lè máa wò pé kò lè rí bẹ́ẹ̀ jọ bọ́n mú aṣọ fún àwọn èèyàn kìrìsìtẹ́nì ni mí but tá a bá fẹ́ wò ó ní ìwòye ti ẹ̀mí Ọlọ́run dá orí òkè bélé yìí tí èèyàn bá tí ní òye ìsàlẹ̀ ta ló lè sọ pé orí òkè la wà ń sìn. ṣebí àwa kìrìsìtẹ́nì gan máa ń fi ìsàlẹ̀ ta wà lẹ̀ tá à ń sọ pé a lọ sí orí òkè láti lọ ṣàdúrà. mo kàn tí ẹ ṣe ń sọ ni tá a bá sì ní òye ibi tá a ti ń bọ̀ ta ló lè gbà pọ̀ orí òkè la wà ń sìn lọ́sọ̀wọ́ kò sẹ́. tọ́lọ̀ lè dá àwọn kan sí orí òkè bíbá yìí kò sí gbogbo nǹkan tó máa fi jí kí wọn tí ò ní jẹ́ nǹkan tó dára ni bí ti ojú ọ̀nà bí titi wá yàtọ̀ sí. mo sọ lẹ́ẹ̀kan yẹn mo ní a máa gun 20 tá a máa fi dórí òkè tá a lọ máa fi wo ibi tí a ti ń bọ̀ so tá a bá ti wá wò tán àwa ṣe kọjú sí ọ̀nà ibi inú ìlú tán gbé láyé ìgbà yẹn inú ìlú tán pè ní Ìdànrè gangan. ẹ ṣe kì í kọ eré àsálọ lérè o. bó ṣe rí ilé rè
ilé rẹ̀. ilé ni ẹ. tẹ́ ẹ bá wo ilé ẹ mọ̀ pé ilé ayé òde òní. ayé òde òní. bó ló ṣe jẹ́ bí àwọn olóko. táwọn èèyàn bá wá sí bíbá yìí wọ́n wá fún ìgbafẹ́ ẹlòmíín wà tó jẹ́ pé kò ní lè fẹ́ sókun ó lè sọ pé òun ò lọ ìsàlẹ̀ ní ọjọ́ yẹn adúró sórí mi asùnwọ̀njú. ètò ààbò sì dájú. ó dé pẹ̀lú orí ọ̀fẹ́ náà. kò sí nǹkan tó lè ju kúkú làjà mọ́yàn lóru. Ọlọ́run ló ní ààbò lọ́wọ́. àtijọ́ tí mo ti wà wípé kò tí ì sí. Òkè Ìdànrè láwa yóò. a ti wà lókè Ìdànrè o a ti gun. bá ṣe ń lọ nílẹ̀. àkàsọ̀. márùn-ún. àkàsọ̀ márùn-ún. ibùsọ̀ márùn-ún. àmọ́ àtẹ̀gùn 682. ó kù mẹ́jọ péré ó pé 700 ní staircase táàgùn láti ìsàlẹ̀ wá sókè láti dé orí Òkè Ìdànrè. àmọ́ láyé ìgbà náà tí àwọn bàbá ńlá wọn tí wọ́n gbé bí ṣé ogun ò jà wọ́n rí bí. tẹ́ bá wo bí tá a wà yìí dáadáa ńgbà míì gẹ́gẹ́ bí àwọn tó ń kọ́ èèyàn lẹ́kọ̀ọ́ wọ́n ní observation kéèyàn máa wo nǹkan méjì ẹ pé nílẹ̀ Yorùbá wọ́n ní kí èèyàn máa kọ́ ọmọ ní ẹ̀kọ́ tí ò dáa kì í ṣe pé kéèyàn mú báírò ṣọ́ọ̀kì nìkan àìmọye nǹkan tí òbí ń ṣe tí ò sọ fọ́mọ pé ṣébélé but àwọn ọmọ yẹn máa wò náà fi sọ pé I used to say it pé observation is one of the best teacher. tá a bá wò ó sìn ẹja lọ. láti ibi táwa yìí ẹ máa rí i pé ìlú yìí ẹ ríbi tẹ ọkọ̀ ẹ ríbi tẹ gbọ́kọ̀ síbẹ̀ ọkọ̀ yẹn lè wọ́n sàlẹ̀ rẹ̀. ní ìsàlẹ̀ lórí tó ń tọ́lọ́ yìí. tẹ́ bá wo nísìnyí tẹ́ bá wo bá a ṣe wà ní bíbá yìí ẹ máa rí i pé Ọlọ́run dá ìlú yìí dáradára ẹ wo bí àpáta ṣe yí bó ṣe wà lókè ẹ wo òkè náà bó ṣe rí. so ó máa wá jẹ́ nǹkan tá a lera fún èèyàn tó bá fẹ́ wá kógun jà wọ́n. láyé ìgbà náà. gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan pé tá a bá wò dáadáa a rí i pé Ọlọ́run ti dá ìlú yìí ó ti fi ààbò síbẹ̀. nǹkan táwọn èèyàn kàn nídìí àti ṣe tí àwọn ará ìlú yẹn dẹ̀ ṣe ń gbà yẹn ni pé wọ́n ń pe ibìkan ní dá ogun ró stop war dá ogun dúró so dá ogun ró yẹn Ìdànrè wọ́n sọ dá ogun dúró tá à ń sọ yìí ibi tán máa àwọn ọdẹ ó ní àwọn kankan tí àwọn baba ńlá yẹn ń ṣe síbẹ̀ tó yẹ pé àwọn èèyàn ò ní lè fi wá sókè wá kógun jà wọ́n. tó yẹ pé ibẹ̀ ni límìtì anybody tó fẹ́. kò sí béèyàn ṣe tó kò ní lè gbàbẹ̀. wọ́n tún pe ibìkan ní ẹsẹ̀ ògbèjì. ẹsẹ̀ ògbèjì. ẹsẹ̀ ògbà méjì. ẹyọ kan péré. láyé ìgbà yẹn àwọn bàbá yẹn gbẹ́ ihò síbẹ̀. ìyẹn pit. tó ń pè ní trenches. trench yẹn ṣì wà ń bẹ̀ up till now. ó ṣì wà ń bẹ̀ ń sìn máa fi wọ̀nyí tá a bá débẹ̀. so àwọn ọdẹ àwọn tó ẹ̀ṣọ́ ìlú wọ́n rọ asá pamọ́ síbẹ̀. wọ́n máa wo báwọn èèyàn ṣe ń bọ̀ nínú ìlú. so tó máa ti wá rí i pé ilé ìfẹ́ wa kógun ja ìlú ni ibẹ̀ náà ti mú wọn. ẹ̀wọ̀n nǹkan tó fi ṣe nǹkan kì í ṣe pé bóyá wọ́n ní àwọn èèyàn tó wá kógun jà wọ́n o but àwọn bàbá yẹn ní òye yẹn pé a lè má ní lénìí ká ní lọ́la yóò pé ńgbà míì tí èèyàn bá ti ń báyàn dá ọ̀rẹ́ kó máa tó máa fàyè ọ̀tá díẹ̀díẹ̀ lẹ̀. ó máa sọ fáwọn èèyàn mi dáadáa nǹkan tí mo sọ yẹn tí a bá ti ń bá èèyàn dá ọ̀rẹ́ èèyàn náà nídìí àti ṣe kí nìyẹn o ó nídìí àti wà reserve. nǹkan tẹ èèyàn lè gbé bó ṣe bí èèyàn lè gbé ìwà èèyàn wá o. kò síbi téèyàn sá pamọ́ sí tí èèyàn sọ pé òun ṣe nǹkan secret òun fẹ́ ṣe nǹkan pamọ́ kò sí gbogbo nǹkan téèyàn ń ṣe tó pamọ́ tó téèyàn bá ti ń báyàn dọ́rẹ̀ẹ́ nǹkan tí ẹ bá mọ̀ pé ẹ lè ṣe ní gbangba ní kẹ́ máa ṣe
ní ojú onítọ̀. gbogbo ìlú náà lẹ́ ń wò yá. Ibo ló kù tí a fẹ́ dé ìgbà. A máa ibi tí à ń lọ ìgbà ní primary school. So ilé ẹ̀kọ́ lélẹ̀ tẹ́ bá rántí gẹ́gẹ́ bí mo ṣe sọ ibi báyìí làwọn Ìdànrè ń gbé láyé ìgbà yẹn. Ìgbà tó ń gbé lórí ibi báyìí ni àwọn kìrìsìtẹ́nì yẹn lẹ́sìn kìrìsìtẹ́nì yẹn wá kí wọn ní ọdún 1894. Ìgbà tó wá kí wọn ní ọdún 1894 yẹn nígbà tó ń dúró síbẹ̀ fún ọdún méjì wọ́n ṣe wá dá 1984 84 85 86 1986 náà wá dá ilé ẹ̀kọ́ fún wọn. Níbí 1896 1896 náà dá ilé. Ṣé 1896 yẹn náà ni wọ́n ti kọ́ ilé ẹ̀kọ́ yìí? Nǹkan tó ń ṣe ń gbìyànjú láti máa ṣe ọ́ ní gbogbo ìgbà ni pé tó bá ti rí pé ibẹ̀ yẹn ó fẹ́ bàjẹ́ díẹ̀ wọ́n tún fi amọ̀ wọ́n tún fi ṣe láti fi ra ojú ẹ̀. Ó lè wà bó ṣe àmọ́ structure kan kọ́ ń gbà náà bó ṣe rí láti ìgbà náà rẹ̀ ibẹ̀ náà ń pè ní Igbóore ẹ wo iléèwé elementary primary school tí àwọn baba ńlá wọn ní wọ́n ti kàwé ìlú Ìdànrè tí wọ́n ti kàwé ní 1896 náà dá. So wọ́n á lọ sínú ìlú ńsìn nínú ìlú gangan ibẹ̀ là ń lọ ìwọ gbọ́dọ̀ pé àti inú ìlú náà ti wá sí ilé ìwé ìgbà náà yíká fẹsẹ̀ kọ́ dé inú ìlú náà ká má parọ́ ilẹ̀ náà tẹ́jú náà níbi tí àwọn bàbá wa gbé ńgbà náà. ilẹ̀ tẹ́jú gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín ká tó máa bọ̀ lókè níbẹ̀ ibi tá a wà báyìí ẹ bá rí i pé ọ̀nà yẹn pín sí méjì. Ó wà ní oríta dínà pé oríta so ibi báyìí la fẹ́ gbà. ọ̀nà bóre. bá a ṣe máa gbà á lélẹ̀ a máa yípo. bí ọ̀nà àdúgbò nígbà náà bí street. So ibi báyìí ibi tá a fẹ́ gbà yìí ibẹ̀ ni ẹsẹ̀ ògbèjì wà. Kí ló dé tó fi pè lẹ́sẹ̀ ògbèjì? Láyé ìgbà yẹn ibi tẹ́ ń wò yìí àpáta ńláńlá ló wà ńbẹ̀. Ní ibi. Wọ́n ń pe ọ̀nà yẹn ní ọ̀nà kábíyèsí. ọ̀nà ilé. Kábíyèsí nìkan ló lè gbàbẹ̀ Kábíyèsí street. ló ń gbàbẹ̀ láyé ìgbà yẹn. Àbí kábíyèsí road. No, kábíyèsí road kábíyèsí ló ń gbàbẹ̀ àti ayétawà ibẹ̀ náà máa ṣe gbà. So ní bíbá yìí tí èèyàn bá ń lọ inú ìlú gẹ́gẹ́ bí mo ṣe sọ ibẹ̀ yẹn náà máa àwọn security yẹn ibẹ̀ yẹn náà máa ń lúgọ sí. So tí wọ́n bá ti lúgọ for síbẹ̀ security conscious. wọ́n lúgọ síbẹ̀ wọ́n máa ṣọ́ bí àwọn èèyàn ṣe ń wọnú ìlú. Ó fẹ́ dàbí àwọn military wa gan láyé òde òní àwọn náà máa ń ṣe báwọn. wọ́n ní checking point. wọ́n ní checking point. wọ́n ní checkpoint. wọ́n ní checkpoint. checkpoint. ní ẹnu ọ̀nà báràkì ní ẹnu ọ̀nà. ibi tí wọ́n bá kú wọn sí so ibi bàbá yìí la máa gbà wọlé ibi bàbá máa gbé wa lọ sí ibi tó pọ̀ a máa lọ síbi omi yẹn a tún máa padà a máa lọ palace. Ẹ wo bíbà. Ẹ wo bíbà. Nǹkan tí mo sọ lélẹ̀ ẹsẹ̀ ògbèjì yẹn nìyẹn. Ìkan wà bíbà yìí. Tí ó bá yẹ pé èèyàn tó mọ bíbà yìí dáadáa ẹ lè mọ̀ bóyá ìwò wà ń bẹ̀. So àwọn ọlọ́dẹ yẹn tó ń ṣọ́ ìlú ó jìn wọ́n máa wà ń bẹ̀. Wọ́n máa wà ń bẹ̀. Wọ́n máa wà ń bẹ̀ wọ́n máa wo bí àwọn èèyàn ṣe ń bọ̀ sínú wọ́n ṣe ń wá sínú ìlú báwọn èèyàn ṣe ń wá sínú ìlú wọ́n ṣe máa wò. àwọn bàbá wa náà ètò ààbò wọn náà ó nípọn láyé ìgbà tí ó nípọn láyé ìgbà tí wọn orí wọn pé dáadáa dáadáa. ọmọ àfẹ́ dàbí àti ti já sí àárín ìlú mi. inú ìlú tó ń pè ní Ìdànrè yẹn la wà. tí wọ́n pè ní Ìdànrè rè. bẹ́ẹ̀ ni.
kò sí bẹ́ẹ̀ ṣe lè dárúkọ àwọn ìlú tó wà ní ìsàlẹ̀ tí ẹ̀ ní fi Ìdànrè sí. ẹ jẹ́ wípé ìlú tó so gbogbo àwọn tán tí wọ́n sọ̀kalẹ̀ papọ̀ ní Ìdànrè. tẹ́ bá fẹ́ pe Odòde ẹ fi kí ni yẹn. Odòde Ìdànrè. tẹ́ bá pe Alade kan. Alade Ìdànrè. tẹ́ bá pe Atosin kan. Atosin Ìdànrè. Ìtalóòrùn. Ìdànrè. Òfòsù. Ìdànrè. So Ìdànrè tó so gbogbo wọn pọ̀ rèé. ìyàwó ẹ̀ wọn náà pè ní ancient settlement. Ancient settlement. so ilé ẹjọ́ nìyẹn. níbí ilé ẹjọ́ rèé. téèyàn bá ti. ajẹ́ pé àwọn bàbá wa náà ti ń. kò sígbà tó ò sí dájọ́. wọ́n ti ń. ó sì bí kóòtù ṣe wà ní fún àwọn ìjọba ń sìn. tí bí kóòtù ṣe wà fún àwọn ìjọba ni àwọn ìlú sì ní kóòtù wọn. náà làwọn náà máa ń jókòó láti ṣe ìgbẹ́jọ́ gbà náà tí wọ́n ní òfin tó dè wọ́n. títí di wákàtí ó ní àwọn nǹkan kan tí ìjọba ò lè nawọ́ sí. ó ní àwọn nǹkan kan tí ìjọba ò lè nawọ́ sí bí táìbù yìí ṣe wà. torí nínú ìlú téèyàn bá ti ṣe nǹkan èèwọ̀ àwọn bàbá kan chief kan ṣì wà tán sì dá ẹjọ́ ẹ̀ tí kábíyèsí wá wúrà lórí àpèrè wọn á kó yàn yẹn wọn á mú lọ palace ó ní bá ṣiṣẹ́ ẹjọ́ ẹ̀. so láyé ìgbà yẹn ìbí ìbàdàn ti máa ń ṣẹjọ́ àwọn èèyàn tó bá ti lè sọ pé ó yá ẹja kó máa lọ nú túbú lẹ́wọ̀ yẹn ibi méjèèjì yẹn ibi méjèèjì yẹn wọ́n dá sílẹ̀ ní ọdún 1906 wọ́n dá sílẹ̀ ní 1906. ni wọ́n dá túbúlẹ̀ kóòtù àti wípé tó bá yẹ kó jẹ̀bi ẹjọ́ o. ibẹ̀ yẹn ibẹ̀ yẹn náà ti lọ. láyé ìgbà yẹn ibi ìgbà náà pè ní òde ọjà. ìyẹn níbí. ibi tẹ́ ń wo yẹn ẹ rí i pé àwọn ògiri àlàpà kan wà bẹ̀ tó ti ń ibẹ̀ náà pè ní òde ọjà. ibi tán ti máa káràkátà ti máa wáyé. láyé ìgbà yẹn káràkátà ibi tí káràkátà ti máa wáyé nìyẹn láyé ìgbà yẹn títí di ìsìn ìta wà yìí ó ṣe ń ṣẹlẹ̀ bí báyìí tọ́ bá ti wá ṣe ọdún ìṣẹ̀ǹbáyé wọn tó ń pè ní Orósùn festival ọdún Orósùn àwọn ìyá àwọn kan àtàwọn èèyàn wọn sì máa kó àwọn ọjà wá síbì tí wọ́n wá tà ń bẹ̀ wọ́n sì máa tà wọ́n fẹ́ try láti wọ́n gbìyànjú láti sọ fún àwọn èèyàn wa pé bí àwọn èèyàn ṣe ń ṣe láyé ìgbà yẹn náà fi wọ́n pé àwọn generation even gan generation 50 years gan lè máa mọ bó ṣe ń ṣẹlẹ̀. so ibi báyìí adé ìṣẹ̀ǹbáyé tí wọ́n gbé wá láti Ilé Ifẹ̀ mo sọ gẹ́gẹ́ bí mo ṣe sọ pé ìgbà kan lọ́dún ní kábíyèsí máa wá gun òkè wọn wá dé ibẹ̀ náà ti ń dé ẹ̀rí báyìí pé wọ́n fi àpáta wọ́n fi yí ká àmì pé kò sí èèyàn àti onílù o àti èèyàn tí ò ń ṣe onílù o kò lè fẹsẹ̀ tẹ̀bẹ̀. so ibi tẹ́ ń wò yẹn ibi tí wọ́n ti máa ń ṣe ìsìnkẹ́yìn fún kábíyèsí nìyẹn tó ń pè ní mausoleum that is mausoleum. ìyẹn níbí. ibi yẹn. báwo ni jọ aṣáájú dà. ok àwọn èèyàn gan náà ṣe àwọn èèyàn ṣì wà nínú ìlú ìtàn ṣì ń gbé nínú ìlú yìí. inú ìlú kì í ṣe pé wọ́n ń gbé bẹ̀ but láwọn bàbá wọn yẹn wọ́n ń gun òkè wá máa tọ́jú ilé bàbá wọn. ìdí díẹ̀ ni pé wọ́n fẹ́ try láti máa rí ibi dé sí tó bá ti fẹ́ wá ṣe ọdún Orósùn. gẹ́gẹ́ bí mo ṣe sọ mo ní wọ́n máa ń wà níbà fún 21 days. torí ẹni tó bá sọ ilé nù ó ti sọ àpò ìyàkọ́. ó ti sọ àpò ìyàkọ́. ẹ̀rọ aṣèmí wa yóò lórí bíbá yìí ó dẹnu kọ́lẹ̀. àmọ́ títí já wọ bí ìlú mi àbí bí àdúgbò mi. bí àdúgbò mi làwà ilé àwọn olóyè tó jẹ́ olóyè ṣàkíṣàkí. àwọn àwòrán-ṣàṣà ilé tí wọ́n péjọ ń bá ọba ń tukọ̀ nígbà náà. ilé tẹ̀ ń wò yìí ibi báyìí ni wọ́n pè ní ilé bàbá Ọ̀jọ̀mú. Ọ̀jọ̀mú yẹn jẹ́ igbá kẹta sí Ọwá of Ìdànrè kingdom Ọwá tìlú Ìdànrè. so ilé tẹ̀ ń wò yẹn bẹ́ẹ̀ ni àwọn tá a rí àṣìṣe priest nínú ìlú yẹn àwọn abọ́ rẹ̀ nínú ìlú yẹn ní fún ọdún wọn tó máa ń ṣe
ilé bàbá ẹ tẹ́ bá rí bàbá tó wà ń bẹ̀ olówó láyé nífẹ̀ẹ́ ẹ rí i pé òun náà ń pè ní Chief Ṣọgbọ́n Chief Ṣọgbọ́n nìyẹn ilé kan tó wà ń bẹ̀ ilé bàbá yẹn tá a bá ti ń lọ sí ibi omi yẹn sìn a máa rí ilé yẹn ilé bàbá yẹn náà ń pè ní Chief Ọ̀dọ̀fin ilé bàbá lọ́rìn lélẹ̀. ilé bàbá lọ́rìn tani bàbá lọ́rìn yẹn. Chief lọ́rìn olóyè lọ́rìn. kí ni ojúṣe olóyè lọ́rìn náà jẹ́ ọ̀kan gbòógì nínú ìlú yìí àfọ̀bàjẹ́ ni so tẹ́ bá wo nǹkan tó ń kọ síbẹ̀ nǹkan tó ń sì máa téèyàn ò lè ṣe tó bá ti dé àyíká ẹ̀ nìyẹn ìkíní ní nǹkan tó ń kọ síbẹ̀ ẹnikẹ́ni kò gbọ́dọ̀ wọ ẹ̀wù wọ inú ilé yìí ẹni lè wọ ẹ̀wù wọ inú ilé ibẹ̀ a kò gbọ́dọ̀ bọ́ ara wa lọ́wọ́ ní ọ̀tà lọ́rìn níbi táwa ẹ̀ lè bọ̀ ọ̀yàn lọ́wọ́. ìpínkẹ́ ṣéèkì èèyàn báyìí. a kò gbọ́dọ̀ gbé ẹrù ka orí láì fi ọwọ́ mu. èèyàn forí tó fẹ́ rí pàǹtẹ̀tẹ̀. nǹkan mẹ́ta tẹ́ ẹ̀ lè ṣe. wọn gbọ́dọ̀ ṣe nìyẹn wọn gbọ́dọ̀ wọ ẹ̀wù wọnú ilé wọn gbọ́dọ̀ bọ́ra wọn lọ́wọ́ wọn dẹ̀ gbọ́dọ̀ gbé ẹrù lérí pàǹtẹ̀tẹ̀ láyìíká yìí ilé ọba lọ́rìn. ilé Chief lọ́rìn ó ní nǹkan tí wọ́n máa ń ṣe nígbà ọdún wọn àwọn ètùtù traditional rites and during the tó bá fẹ́ fi kábíyèsí jẹ ó tún ní àwọn nǹkan náà tàbí ṣe ní bíbá eléyìí tí ẹ̀ ń wò láyé ìgbà yẹn gẹ́gẹ́ bí mo ṣe sọ mo ní ìdálò ní ìṣèlú láyé ìgbà yẹn nǹkan tó máa fi mọ èèyàn tó lè gbéyàwó lélẹ̀ tí èèyàn bá ti fẹ́ sọ pé òun fẹ́ gbéyàwó wọn ni kó wá wọn máa mú bọ̀n bí. kí ni wọ́n fẹ́ wá mú ṣe. wọn ni kó gbé àpáta ìdí àyà ẹ̀. kó gbé láti ìsàlẹ̀. ẹ máa gbé dé àyà yín. kó gbé dé àyà. tí o bá ti lè gbé dé àyà ẹ̀ kò tó níyàwó kò tí tó níyàwó. tó bá jẹ́ pé ẹni tí ó ti tó níyàwó tí ọjọ́ orí ti wà lórí ṣùgbọ́n tí ò lágbára púpọ̀. ṣé wọn láyé ìgbà yẹn kò rí bí ayé ìsìn. ayé ìgbà yẹn tẹ́ bá wo gbogbo nǹkan tá à ń jẹ ń sìn chemical based food ni. láyé ìgbà yẹn gbogbo nǹkan tó ń jẹ. ó bá wọn lára mu natural ó ṣara lóore. nǹkan tó jẹ́ pé nǹkan tó ń táwọn fúnra wọn ń ṣe fúnra wọn. kò kàn tiẹ̀ sí àìsàn. kò sí àìsàn. tó bá fẹ́ níyàwó báyìí wọ́n tó láti wọ́n lè gbé kínní. wọ́n gbé dáyà. ó dá mo yọ̀ǹda ìyàwó pọ̀ náà. tọ́wọ́n bá ti lè gbé dáyà wọn ti lè. tọ́ bá ti ń ṣe ọdún ìṣẹ̀báyé wọn ibi tí àwọn bàbá tọ́ máa ń ṣe ọdún yẹn bàbá ọ̀sọ́lọ̀ á máa kó wọn lọ ibi tó ti lọ fẹ́ ṣe àdúrà fún àwọn ará ìlú so tọ́ bá ti ń bọ̀ àwọn èèyàn á máa wò wọ́n wọ́n ti wá rí i pé àwọn èèyàn ò bọ́n ṣe ń ṣe sí wọn kì í fún wọn ní àǹfààní láti lè rìn dáadáa òun náà fi wá ṣe nǹkan yìí so àwọn náà máa gbanú bíbá àwọn èèyàn tó bá fẹ́ wá wò wọ́n wà ń ta bọ́n yìí ṣe gan pé àwọn èèyàn tó bọ́n ṣe nǹkan yìí fún wọn ẹni wà nísìnyí pé wọ́n fẹ́ wo because population yẹn pọ̀ so à ń lọ síbi omi àwọn bí àwọn bàbá náà ẹ mú gbà tó máa ń mú gbà náà tí wọ́n máa ń bí wọn tó máa ń bù mu tó sì ń ṣe wọn tó ń ṣara wọn lóore. so odò tó ń pè ní odò Arun lélẹ̀. odò Arun. Arun. gbogbo wọn ti sàlẹ̀ tó mọ́ gágá. ṣé àwọn onímọ̀ sáyẹ́ǹsì ṣé wọ́n kàn ti wá ṣe àyẹ̀wò odò? wọ́n ti ṣe àyẹ̀wò ẹ̀. kí ni ohun tí wọ́n sọ? ṣé mọ odò bẹ́ẹ̀ ṣe rí yìí omi tó mọ́ bẹ́ẹ̀ ṣe rí yìí ni àyẹ̀wò ṣe gbé síta. bó ṣe rí yìí ni àyẹ̀wò ṣe gbé síta pé kò lábàwọ́n kankan. omi kí lẹ̀ gbé omi Arun. omi tó máa ń mu láyé ìgbà yẹn lélẹ̀. omi Arun lórí ní Òkè Ìdànrè. òun mo sọ fún yín mo ní omi bó ṣe wà bọ́lá ṣe dá wọn síbi bọ́lá ṣe fi jíìkì wọn omi tó ṣì wà mẹ̀dísínà ni àwọn ìṣara lóore ìgbà táwọn onímọ̀ sáyẹ́ǹsì tó ń fi nǹkan wá tó wọ́n fi ṣàyẹ̀wò ẹ̀ wọ́n wá rí i pé the salinity the pH base of this water ó jẹ́ 13
bó ṣe wà ẹ́. ló dẹ̀ jẹ́ pé ó wà mọ́ purer ó mọ́ ju omi tá máa rà mú ta. tá a ṣẹ̀ṣẹ̀ máa kó kẹ́míkà sí. ẹ̀bí ẹ wo ìsàlẹ̀ bó ṣe ó really show pé ó mọ gágá àwọ̀ rẹ̀ ó wù ní ó fani mọ́ra gan-an. ó mọ gidi so láti bíbá yìí a máa máa bẹ́ẹ̀ ẹ kẹ́fọ̀ láti bíbá a máa lọ palace. ààfin tìlú Ọwá Ìdànrè ní ayé ìgbà yẹn láwa ẹ. the ancient palace the ancient palace of Ọwá of Ìdànrè kingdom. so tẹ́ bá wo ibi tá a wà ń sìn ẹ rí i pé a rí ẹnu ọ̀nà mẹ́ta èyí tó túbọ̀ sí pé àwọn èèyàn mẹ́ta náà là á wà tá a lè ní àǹfààní láti gbà bíi. tẹ́ bá dẹ̀ wò tẹ́ bá wò dáadáa níwòye yín ẹ máa rí i pé méjì lára ẹnu ọ̀nà yẹn wọ́n gbé nǹkan dé. ó tún wá túmọ̀ sí pé àwọn èèyàn lásán ò ní lè gbàbẹ̀ nìyẹn. ibi báyìí ibẹ̀ yẹn ni fún àwọn olórí nìkan. ibi báyìí ibẹ̀ yẹn ni fún kábíyèsí. ó kéré ju ti ibi tí àwọn olórí wọ́n ṣe ṣe nìyẹn. torí àwọn olórí mọ́. ibi báyìí òun ni ti fún àwọn ará ìlú ọ àwọn èèyàn tó bá wá sí inú ìlú ibi báyìí la máa bá wọlé. àti gbàgede ààfin. yes gbàgede ààfin la wà ẹ́. níbi inú ibi tá a wà ń sìn báyìí ní gbàgede ààfin tìlú ọba Ìdànrè láyé ìgbà yẹn nígbà tó ń gbé ní lókè níbà. ẹ bá rí ibi tá a wà ẹ́ ẹ máa rí i pé gbàgede lélẹ̀. tó bá fẹ́ ṣe ayẹyẹ ẹni ọdún tí àwọn èèyàn bá fẹ́ jó tí kábíyèsí bá fẹ́ gbàlejò àwọn èèyàn lè máa jó níbí. ibi tí à ń wò lọ́ọ̀kan yẹn ibi tí kábíyèsí máa ń jókòó sí nìyẹn orí àpèrè nìyẹn. ẹ dẹ̀ rí àwọn ológun tó kó ìbọn dání àwọn tó ń ṣọ́ kábíyèsí ní ayé ìgbà yẹn nìyẹn. bẹ́ẹ̀ dẹ̀ ṣe wò yìí bó ṣe ń ṣẹlẹ̀ ń gbà yẹn náà ló sì ń ṣẹlẹ̀ ń sìn tán bá ní nǹkan láti ṣe tí kábíyèsí bá sì fẹ́ ṣe àwọn kankan mí báyìí bó ṣe ń ṣẹlẹ̀ láyé ìgbà yẹn náà wọ́n ṣe máa jókòó náà. àwọn wo ni wọ́n máa ń jókòó sí àwọn aráàlú wọ́n á rí àwọn àgbàlagbà tá a jókòó àwọn ọmọ kéékèèké lè jókòó sí ẹ̀kọ́ máa ti oyé yín. àmọ́ ibi àwọn fẹ́ tàkìtì wọ́n fẹ́ ti oyé yín gbàgede. a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí ẹ̀yin tẹ́ máa ń comment tẹ́ máa ń like tẹ́ ẹ máa ń share àwọn videos wa ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button kẹ́ ẹ bá wa subscribe kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí.